Seoyekoribe wàá ṣẹlẹ̀ ìyàwó tó bá ti rí bàbá Bánjí Akíntóyè fín ìfáàtì wàá tẹ́ lọ́wọ́ ayé. Seoyekoribe wàá ṣẹlẹ̀ ìyàwó tó bá ti rí bàbá Akíntóyè fín ìfáàtì wàá tẹ́ lọ́wọ́ ayé. Ìtàkùn gidigba tó ní kẹrin máa wọdò tòun tàjànàkú ló ń lọ. Àwọn balálẹ̀ ilẹ̀ Yorùbá lè yín lórí ẹ̀yin mọ̀dàrú tẹ́fẹ́ dalẹ̀ Yorùbá rú o ẹ ṣẹlẹ̀ ìyàwó tẹ́ bá ti rí wa fín. Seoyekoribe jẹ́wọ́ fáyé pé wọ́n ìṣe máa ṣaláìní ẹ, jẹ́wọ́ fún gbogbo mùtúmùwà pé wọ́n ìṣe máa gbé ẹ ní gógó, wọ́n ìṣe máa gbé ẹ mọ́ra. Ṣàlàyé tó ń lọ nílẹ̀ fún wọn. Stop dying in silence. Seoyekoribe kò ń parẹ́ in silence ni. Àwọn tó ń wọ ẹ níta ni wọn ò mọ̀. Àwa mọ̀ wetin dey sup. Àwọn bó ṣe ń lọ kò sọ̀rọ̀ kò sẹ́rì. Ẹ̀rí wà mí bí ó pọ̀ ya pátá. Ó ya ń pia ó pọ̀ ńlẹ̀. Ó pọ̀ tú ètè ó pọ̀ yẹ́yẹ́. Ìwọ kò bàbá Bánjí Akíntóyè ló lè. Seoyekoribe wá gbé yẹn wà. Tó mo pé my sister mo dẹ̀ ń bú ẹ̀. Ó pè Sunday Igboho olè ẹ̀ tásìkò ṣíṣò bá tí ì tò. Fúro ní là kò ṣíṣù ti tó báyìí tí fọ́ ti là. Jẹ́wọ́ fáyé Seoyekoribe. Jẹ́wọ́ bí wọ́n ṣe ń rán nínú pílátífọ́ọ̀mù. Sọ fáyé pé wọ́n ti sa láìní ẹ. Ó fẹ́ jẹ́wọ́ àbí? Ó fẹ́ jẹ́wọ́. Ká máa play voice message ẹ ló fẹ́ àbí? Ó fẹ́ jẹ́wọ́. Jẹ́wọ́. Ipe group tó dá sílẹ̀, àwọn ọmọ tó wà ní group ẹ̀ ọ̀nà tó lọ dá group sílẹ̀. Sọ fáwọn àdàpàwọn ayé ipe ìṣẹ̀ṣẹ̀ máa jà. Ìjà yẹn ò kì í ṣèní. Wọ́n ti ń bẹ fà tipẹ́. Wọ́n ti ń bẹ wọ tipẹ́. Wọ́n ti ń rún ẹ tipẹ́ gbàspos. Wọ́n ti ń fún ẹ tipẹ́. Seoyekoribe sọ fáwọn èèyàn wípé wọ́n ti lù ẹ́ use and dump ni ẹ́. Wọ́n ti lù ẹ́ wọ́n ti dump ẹ́. Àwọn máa mú voice message oríṣiríṣi jáde wá. Voice pọ̀ lẹ́ o. Ó ya pa bó ṣe ń ṣe wèrè fún Seoyekoribe yìí wọ́n gò gbádùn. Ó ya wèrè mọ́ ọ lọ́wọ́ nínú platform. Last wọ́n máa dump ẹ ni. Ọlọ́run àṣẹ ní ẹ̀ inú mẹ́ ní ẹ́. Kò sí pé fẹ́ ṣe wọn padà dump ẹ náà ni. Wọ́n máa dump ẹ ni. Ó ti ń gbà wọ́n ti ẹ ní gógó. Ó ti gbé wọn ní gógó mu. Ó ń gbowó lọ́wọ́ wọn. Ó ń mẹ̀lẹ́ńgbẹ́ ó ń set máa mọ́kàn. Ó ń gbádùn. Àwọn ò bínú sí i. Torí àwọn ọlọ́dọ̀ èṣù ló mú. Àwọn náà yálé Kọ́lá wọlé. Wàhálà ẹ̀kọ́ bí mi inú. A ti pè wọ́n ṣàkíyèsí wọn láwọn ò ní gbọ́. Ṣùgbọ́n tó bá bàbá Akíntóyè lọ́rùn sílẹ̀. Tó ò fi Sunday Igboho lọ́rùn sílẹ̀. Seoyekoribe wàá ṣẹlẹ̀ ìyàwó àwọn tó ń lọ rí fín ìfáàtì wàá tẹ́ kárí ayé títí àlùkùránì ó máa tẹ́ ìtàkùn kékèké ní ìwọ ìwọ ìtàkùn gidigba tó ní kẹrin máa wọdò ìwọ ìtàkùn kékeré ní ìtàkùn gidigba báwo ṣẹ́mi ẹ̀ gbé ni ẹ̀mí ẹ̀ ò gbé scammer ni ẹ olè ni ẹ everything dey here na one dey fight tẹ́ ń bẹ fúnra yín tẹ́ ń fèpè bára yín sọ̀rọ̀ ó pa o Seoyekoribe ìfúgàdì ipò yẹ́yẹ́ ẹ bá gbọ́ Seoyekoribe ó yá ṣàlàyé fáwọn ayé a máa ṣàlàyé fún wọn ó yá Seoyekoribe sọ̀rọ̀ sókè jẹ́ káyé máa gbọ́ ẹ̀ wọ́n ń gbẹ ó yá ṣóyẹ. gbogbo ilé mo kí gbogbo ilé ẹ káàárọ̀. gbogbo ilé ń kí ẹ. gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀. ṣàlàáfíà ló wà gbogbo ilé ń kọ́ o Seoyekoribe ṣàlàáfíà ló wà gbogbo sọ̀rọ̀ sókè gbogbo ilé ń kí ẹ ó ṣe ọmọ ìyá mi. mo ti bá mọ́mì mi ọmọ bíbí Yorùbá sọ̀rọ̀ ẹ má join any group kankan. ohun tó fàjà gangan lélẹ̀ voice message tí mo play lánàá tó di gbàsgbò tí wọ́n bára wọn jà ṣé rántí wọn bíbí Yorùbá tó ń gbé ṣépè ẹ rántí ẹ yóò tí ìwò tàná ẹ lọ wo fún fídíò lánàá àná yẹn ó ṣẹlẹ̀ kẹjọ ẹ lọ wo fún fídíò lánàá ẹ kí sáré fún yín díẹ̀ lára bíbí ọmọ Yorùbá. ọmọ Yorùbá àbí kí wọ́n ti ń porúkọ mọ́ ń retí mọ́ tó. ṣé ti gbọ́ bíbí ọmọ Yorùbá àbí kí ni wọ́n ń porúkọ ẹ ó yẹ gbọ́ níbi bíi tẹ́lẹ̀ bíbí ọmọ Yorùbá tó ní bíbí ọmọ Yorùbá àbí kí náà po ẹ kì í tẹ̀ díẹ̀ fún yẹ kí n sún wájú. tẹ bá fẹ́ join ẹni nísùúrù ó ti pè ẹ́ ò gbé kọ́ nísùúrù dá padà. bíbí ọmọ Yorùbá àbí kí wọ́n ti ń porúkọ ẹ̀ mò ń retí mọ́ tó wà kọ́ mo ti pè ẹ́ ò gbé kọ́ kò ní gbé ọmọ àlè ò gbé kọ́ mò ń retí reply ẹ o ìwọ ní ẹnu ẹ gbọ́rọ̀ mò ń retí reply ẹ màá sì bíi tí ní yọ ẹ kúrò ní group màá sì fi ẹ sílẹ̀ màá dúró fún ẹ màá fún ẹ ní 30 minutes. ṣé ti gbọ́ yẹn bíbí ọmọ Yorùbá àbí kí náà porúkọ ẹ òkè kí bíbí ọmọ Yorùbá tó tẹ́ lọ́wọ́ ẹ̀ Seoyekoribe ìwọ tó wọ ọba kí tó yẹ kò sẹ́ni tó lè wọ̀
nínú group náà ó ń wọ́ wọn tó pé ti wọ́dún pé ní tìrì náà sìn ó ya bíbí ọmọ Yorùbá tó ń wọ́ bí ẹni pé ẹgbẹ́ ló ń bá sọ̀rọ̀ yẹn mọ́mì mi ló pè tẹ́lẹ̀ o àwọn ayé wọn mọ tó fàjà tó fàjà gan làwọn wá sọ fún yín Seoyekoribe ó gbá àwọn èèyàn sọ̀rọ̀. Hello gbogbo ilé mo kí gbogbo ilé ẹ káàárọ̀ mo kí gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa káàárọ̀ mo ti bá mọ́mì mi ọmọ bíbí Yorùbá sọ̀rọ̀ ẹ má. mọ́mì ẹ̀ ní tẹ́lẹ̀ o Seoyekoribe yóò gbádùn mọ́mì mi ọmọ bíbí Yorùbá náà ó di bíbí ọmọ Yorùbá àbí kí ni wọ́n porúkọ ẹ̀ Seoyekoribe ó ń fa gọ́ọ̀mù aláì ó máa ń yọ nǹkan mu ní kọ́nà wà láì àwọn tó ń mu gánjà gan orí wọn ò yí tó tiẹ̀ ò ní respect. You need to respect the elders no matter what. Lẹ́ni pé ìwà àtẹ̀yàn kọjọ́ ń ṣe gbọ́n mi sí omi òtó ẹni tó ti pè ní mọ́mì mi tẹ́lẹ̀ kò yẹ lẹ́nu ẹ̀ láti pè ní bíbí ọmọ Yorùbá àbí kí ni wọ́n ń porúkọ ẹ̀ wàá ṣe respect ẹ̀ tẹ́ bá padà parí ìjà yìí sìn ṣé wàá tún máa pè ní mọ́mì mi padà àbí wọ́n máa pè ní bíbí ọmọ Yorùbá àbí kí ni wọ́n ń porúkọ ẹ̀ lọ. Learn how to respect people. Seoyekoribe just try and learn how to respect people. Akíntólè bàbá yìí ló ń pè ní bàbá grandpa nígbà kan no matter what ọmọ Yorùbá tí wọ́n bí tó jẹ́ ọmọ ọkọlẹ̀ Yorùbá kò gbọdọ̀ di ojú méjì báyìí bá ọmọ Yorùbá jà. You lack respect. máa play ohun ẹ tó fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn o tó lè ní ẹ sọ̀rọ̀. join any group kankan tẹ́ bá fẹ́ join any group tẹ́ bá ní interest ìgbà tí mo ń sọ̀rọ̀ nípa group jíjoin ní àná mo sọ lórí afẹ́fẹ́ anything tí n bá fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá ṣe tó bá wù yín tí má ti sọ lórí afẹ́fẹ́ ní ojú gbogbo ọmọ Yorùbá tó bá ti wù yín ẹ máa sọ pé ẹ fẹ́ join ní ẹ. ẹ tí tó fa wàhálà ń sìn àwọn bíbí ọmọ Yorùbá àwọn náà ti dá gúùpù mi lẹ wọ́n ti gbá Seoyekoribe wọ́n gbé ní gógó wọ́n ti gbé ní scam àwọn ọrùn wọ́n ti rún Seoyekoribe wọ́n ti rún ẹ alọdẹ ni ẹ àwọn bíbí ọmọ Yorùbá tẹ tó ń bù yẹn àwọn yẹn náà padà lọ ọlọdà gúùpù lẹ lẹ́yìn ni ohun tó dí wàhálà tó dí bìlí sílẹ̀ nìyẹn tó fa wàhálà ìjọgbọ̀n tó fa èpè nìyẹn tó fi ń bú onítìrì fúnra rẹ̀ sọ̀rọ̀ Seoyekoribe. Don't send any link anybody lọ join any group sínú group yìí mọ́ mo bẹ̀bẹ̀ ní o. Seoyekoribe supporters group èmi ni mo ní mo dẹ̀ mójútó mo dẹ̀ máa ń fa àwọn èèyàn síbí báyìí ẹ má ever send any link pé kí àwọn fans mi tó wà níbí lọ máa join any group kankan. ẹ ti rí wọn ṣé ẹ ti rí tó fà àṣírí ti tú o ṣé ẹ ti rí tó fà jansin ohun tó fa ìjà wọn gangan nìyẹn ohun tó fa bìlísì mọ̀ gan náà láàrin wọn gangan òun lẹ gbọ́ yẹn wọ́n ti ṣaláì Seoyekoribe kò kí ń ṣe èní. I have this voice message lọ́wọ́ mi ọ̀rọ̀ oṣù kan kẹ̀ ọ̀rọ̀ oṣù méjì kẹ̀ Seoyekoribe if you don't calm down pẹ̀lú àwọn bàbá Akíntóyè wàá gbọ́n tí ò expect pé wà ń ta ohun tí ò expect pé wà ń ta rárá a máa play ẹ̀ fún ẹ ó ṣe bí nuisance èèyàn kí ń bú àgbàlagbà sọ̀rọ̀. any group kankan anybody tó bá fẹ́ kọ́ ń darapọ̀ mọ́ group ló dájà alẹ́ o wọ́n sọ fún mi kò fẹ́ tí ò ní nọ́mbà mi lọ́wọ́ màá sọ lórí afẹ́fẹ́ ìwọ̀ fún ìtẹ́lọ́rùn ẹni tó bá ti tẹ́lọ́rùn wọ́n á ní àwọn ní interest group bíi mẹ́ta ni mo polówó lánàá àwọn tó ní interest wọn. ṣé ń gbọ́ group bíi mẹ́ta lòun nìkan polówó lánàá gbogbo group mẹ́ta ìdẹ̀kẹ̀rẹ̀ ní Seoyekoribe ti ń rí ipò àwọn èèyàn ló ti ń gba owó lọ́wọ́ wọn sọ̀rọ̀. kàn sí mi ẹ má invite àwọn fans mi lọ sẹ́ni yìí ọ̀rọ̀ dìjà òṣèré nìyẹn mi ò sí lẹ́ni group kankan tẹ́ ẹ bá ti rí mi tó mo polówó ẹ̀ lórí program ẹ dẹ̀ má join ẹ̀ bó ṣe rí nìyẹn. ẹ káàárọ̀ mà. àwọn bíbí ọmọ Yorùbá àwọn ọ̀nà náà gúùpù lẹ́lẹ́yìn ẹ ti dalẹ̀ ara yín ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni dalẹ̀ abalẹ̀ lọ ọ̀dàlẹ̀ balẹ̀. sọ̀rọ̀. àkùṣe ìdúmọ̀ o ara mà ẹ̀kúṣẹ́ mà o. àwọn sòsó nìyẹn o. gbogbo ìgbà wa ẹ̀kọ́ ohun gbogbo ìgbà ẹ̀ṣẹ̀ mà o. ẹ jọ̀ọ́ mo ti send message sí yín lánàá pé kẹ́ ẹ hard mi sí prayer group but ẹ ti hard mi ẹ ṣé mà o ẹ bá mi hard mi ẹ jọ̀ọ́ o. ẹ ṣé yẹn. they are even begging láti join group Seoyekoribe
kí lẹ̀ ń lò fún wọn bàbá Akíntóyè ń pa màálù ń tẹ̀yìn pa yìí wàhálà ojú màálù lọ bàbá Akíntóyè ń pa màálù dúdú màálù yẹ́lò lẹ́yìn ń pa kí lẹ̀ ń lò fún wọn sọ̀rọ̀. Seoyekoribe ṣe tẹ áàdì mi mo ti rí pé tí áàdì mi sí prayer group wọ́n ti háìdì ẹ̀. odò àgbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ o àdìlé láyọ̀ àtàlàáfíà ò lágbára Ọlọ́run. prayer group tí wọ́n ti ṣe èpè burúkú ni wọ́n ṣe ní prayer group wọn. ok ẹ ṣe máa wọn. ó yá. voice máì ti sọ̀rọ̀ Seoyekoribe jẹ́ kí mọ́mí yín sọ̀rọ̀. ó yẹ ká lè mú sápò aṣọ àwọn akọ̀sìnkò àyẹ̀ká wá fi hàn yín ẹ wò ó ẹ bá. mo kàn fún yín díẹ̀ jẹ́ ń bẹ̀ ni program mi wà lórí yẹn ó yẹ ká lè mú sample wọ́n mú aṣọ àǹfọ̀sìsì à ń bọ̀ lórí ẹ̀ àti ìdè Seoyekoribe sọ̀rọ̀. voice mo send wọlé yẹn mo kí gbogbo admin voice mo send yẹn wọlé yẹn woman yẹn ní àwọn ọmọ bí wọn ṣe lè screenshot so docket wọn but voice tán fi ránṣẹ́ ni mo send wọlé yẹn so wọ́n dẹ̀ ni wọ́n ti rí owó wọn but wọn ò mọ bí wọ́n ṣe send docket ẹ̀ so kí mọ̀mọ́ wa ẹ bá wa kọ iye owó tó ń san 5,000 yẹn sílẹ̀. ṣé ẹ ti gbọ́ ìgbà wọn kan o 5,000 yẹn group mẹ́ta ní Seoyekoribe dálẹ̀ ẹ kọ́kọ́ gbọ́ 5,000 sọ̀rọ̀. torí voice wọn ni mo fi send ìwẹ̀ wọlé ẹ bá wọn kọ 5,000 wọn sílẹ̀ 5,000 owó tí wọ́n san then kí lórúkọ ẹ̀ King Falesi 2,000 owó aṣọ wọn náà ẹ bá wọn 2,000 owó aṣọ 5,000 máa ṣe o kò rí délẹ̀ sílẹ̀ o ẹ bá wọn kọ́ máa ro owó ọwọ́ yín 2,000 owó aṣọ wọn àti 5,000 owó rally so ẹ bá wọn kọ́ sílẹ̀ bẹ́ẹ̀ so 1,000 tó kù ni wọ́n fi ṣe owó bàbá ajé olókun. Hello, King Palace. Mo ti send ẹ̀sìn message tí mo send sí mama Seoyekoribe. So mo ti send ẹ̀sìn nísìn ọ̀nà méjì ni kò tí èyí nǹkan fún group ìrẹsìpọ̀tà group ìkejì fún àràgbà yamuyamu rally ìyẹn ní 15 ṣá. ṣé gbọ́ ṣé wọ́n ṣe rally tí wọ́n lọ́pọ̀ fẹ́ ṣe wọ́n gba owó aṣọ vest 2,000 Seoyekoribe you are a rogue o lè gbé wiri ní Seoyekoribe ṣe bá mi wáyé pé ẹ ló lè orí ẹsẹ̀ wèrè òbúṣe ogun ọlọ́gbọ́n wo ló máa gbé tiẹ̀ sílẹ̀ orí àwọn sòsú ẹ̀ wọ́n wá ní kó má jà kó má bínú ò ní bínú kẹ̀ wọ́n fẹ́ dínà jẹ bíbí rẹ ọmọ Yorùbá ó ti pé Seoyekoribe ó ń bìsàbìsà òun kà ń kówó ni ó náà fẹ́ẹ́ dá gúùpù lẹ̀ Seoyekoribe ẹ̀yà wèrè mọ́ lọ́wọ́ now ṣe gbọ́ first 2,000 then ara group tó dá kalẹ̀ 15,000 àgbà yamuyamu rẹ̀ tán náà fẹ́ ṣe wọ́n ṣe rádìdè ní gbogbo wọn sọ 15,000 then wọ́n sọ another 15,000 sí Seoyekoribe supporters group they are supporting her with 15,000 ẹ wá ní kọ́ máa kú ẹni kọ́ máa pariwo ẹ nílò ọbì kankan bàbá Akíntóyè abẹ́ ẹ bá rí wọn tí wọ́n ń kanra lórí Facebook tí wọ́n ya wèrè tí wọ́n pariwo Seoyekoribe ó rú wọn o Seoyekoribe wàhálà ò gbádùn ìwọ tó ń ṣèdè lẹ́nu ó tún rún àwọn èèyàn báyìí wàhálà tó bá rí ìbọn wàá jalè Ọlọ́run Seoyekoribe tó bá rí ìbọn wàá jalè Ọlọ́run wàá dúró lórí bíríjì tó bá rí ìbọn tó bá rí ìbọn ó máa dúró lórí bíríjì àwọn tó wà Nàìjíríà ló gba 15,000 lọ́wọ́ wọn 15,000 owó supporters group 15,000 owó àlágbá yamuyamu rally where is the rally Seoyekoribe where is the rally mélòó ni gbogbo yín ṣé ẹ lé ní 2,000 ó yẹ ká bẹ́ẹ̀ ṣe 15,000 or 2,000 another 15,000 or 2,000 mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn láwọn tó wà ní Nàìjíríà nìyẹn o ẹ wá ṣí táwọn ìlú òyìnbó Seoyekoribe I get am for receipt o ṣé ko mo ti máa show receipt lórí show mi I get am receipt full grand bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ Seoyekoribe ìwọ sọ̀rọ̀ sókè again soso mumu sọ̀rọ̀ mumu àràgbà yamuyamu rally
Àràgbá yamuyamu rally soso Seoyekoribe ti irun yín abájọ tẹ máa ń ṣépè ẹnu bá ní ká má tẹ̀lé mọ́ mi wá èpè ní fírí gbọ̀n Seoyekoribe tí ó máa run yín ṣebí ṣoṣo ni gbogbo yín mumu ni yín mumude weli yan ọrùn yín ti ń yẹ sọ̀rọ̀ Àràgbá yamuyamu rally sọ̀rọ̀ nǹkan fún group 15,000 kan fún group supporter Seoyekoribe supporters group 15,000. ìkejì fún Àràgbá yamuyamu rally. Àràgbá yamuyamu rally 15 ṣá. 15 ní ṣá 30,000 owó aṣọ 2,000 ó di 32 wọ́n tún ṣe 1,000 kan wọ́n tún ṣe 5,000 kan 5,000 owó kìtì ẹ̀ náà pè yẹn owó kí náà pè yẹn 5,000 dókítà kọ́ sọ̀rọ̀ yẹn náà. Voice mo send wọlé yẹn mo kí gbogbo àdìmí ẹ bá wọn kọ sílẹ̀ o. Then kí lórúkọ ẹ. Sọ̀rọ̀. King Falesi ẹ send ẹ bá wọn kọ 5,000 wọn sílẹ̀ 5,000 owó tí wọ́n san. Owó kí ni. Kí lórúkọ ẹ. King Falesi Seoyekoribe ti gbà 2,000 owó aṣọ wọn náà ẹ bá wọn kọ sílẹ̀ o. Seoyekoribe ti gbà wọn ó ti gbà wọn ọmọ oró Seoyekoribe ọmọ oró ó gbà wọn ọmọ oró ni Seoyekoribe. ẹ bá wọn kọ́ máa rọ owó ọwọ́ 2,000 owó aṣọ wọn àti 5,000 owó rally so ẹ bá wọn kọ sílẹ̀ bẹ́ẹ̀ so 1,000 tó kù ni wọ́n fi ṣe owó bàbá ajé olókun. owó tó fi lọ bọ ajé olókun. ṣé àwọn wèrè yìí wọ́n ń bọ ajé olókun lẹ́yìn ọdẹ ní ọba Akíntóyè dúdú ló ń ṣe. ajé olókun ajé olóòṣà ajé wá mi wá onílé ayé ajé wá mi wá onílé ayé o. Ajé wọlé mi mo dẹran ògèrè ajé wọlé mi mo bá ti ṣe tuntun tí tẹ̀ àwọn tó bá gbọ́n náà lè máa rún ẹ kọ́ntínú kan máa rún wọn nìṣó Seoyekoribe ó kù ńlẹ̀ kò tán lẹ́nu o ó tún kù níkùn mo ń lọ mo ń bọ̀ mo kàn fi yáwọn èèyàn pé 419 ní ẹni receipt wà láwọn ajú receipt bá ṣe live program máa aju receipt wà fẹ́ sá lọ ẹ ṣe bá mi subscribe to YouTube mi kẹ́ lè máa gbọ́